sí orí ètò ìtẹ́dòwe. Lónìí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ìtẹ̀kẹ́ni tí ó sọ wípé akíni jẹ́ akíni, afínìyàn jẹ́ afínihàn. Èwo ni ẹ̀lẹ́ ará Àjàyí tí ń kọjá lódìde Ògúnmọ́lá àbí kókó lẹ́nu bí ẹṣin. Akíni jẹ́ akíni, afínìyàn jẹ́ afínihàn. Èwo ni ẹ̀lẹ́ ará Àjàyí tí ń lọ lódìde Ògúnmọ́lá àbí kókó lẹ́nu bí ẹṣin. Ìtàn sọ fún wa wípé ìjà wáyé láàrin ààrẹ Kúrúnmí ti ilẹ̀ Ìjàyè pẹ̀lú Basọ̀run Ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀ lójú ogun. Ìjà náà fọ́nà sójú débi wípé ààrẹ Kúrúnmí ó kápá Basọ̀run Ògúnmọ́lá ó sì gbé dídè sínú rẹ̀ níjàyè. Ìyàwó Kúrúnmí kan bẹ tí ò bímọ, òun ni Basọ̀run Ògúnmọ́lá ló ṣáájò fún tó fi bímọ. Nígbà tó wá gbọ́ wípé wọ́n bẹ̀rí Ògúnmọ́lá sóògùn, èyí sì wá jẹ́ báyìí. Òun ló dọ́gbọ́n tí ó tú Ògúnmọ́lá síbẹ̀ tó fi padà sí Ìbàdàn. Ògúnmọ́lá wá bẹ ní fádà rẹ̀ tí ń sọlá pẹ̀lú àwọn olóyè rẹ̀. Ọ̀kan nínú ará Àjàyí ó wá kọjá lórí Ògúnmọ́lá, kéré tó rí Ògúnmọ́lá níkàlẹ̀ ó tẹsẹ̀ mọ́rì yán. Ẹnìkan bá ní ẹ ǹlẹ́ o arákùnrin tí ń lọ bàbá ará Àjàyè ẹ̀yin là ń kí ará Àjàyè tí kọjá lódìde Ògúnmọ́lá abikókó lẹ́nu bí ẹṣin ẹ̀yin là ń kí. Ọkùnrin yìí wá dúró ó wá pẹ́ ìdá akíni jẹ́ akíni, afínìyàn jẹ́ afínihàn. Èwo ni ẹ̀lẹ́ ará Àjàyè tí kọjá lódìde Ògúnmọ́lá abikókó lẹ́nu bí ẹṣin. Torí pé òkúta sọ yìí ó ní irúurú tí a mọ̀ sí túbọ̀mù, òun ló fi pè é ní kókó lẹ́nu bí ẹṣin. Eléyìí dìjà láàrin wọn débi wípé Ògúnmọ́lá wá gbọ́. Ìgbà tó Ògúnmọ́lá wá jáde sí wọn tó wá rojọ́, Ògúnmọ́lá wá rí wípé ará Ìbàdàn yìí ó máa tú àṣírí ará Àjàyè kóun lè bá fi ìyà jẹ ni. Ògúnmọ́lá wá ní kí ló dé, kò sí kankan, ọkùnrin yìí kọ́ ló fi ìyà jẹ ni, kí ló dé oṣù òfófó rẹ̀. Ó ní ká bú wọlé, ká fún lówó, ká fún lóúnjẹ, kí wọ́n fún láṣọ. Àtìgbà náà ni ó ti di òwe nílẹ̀ Yorùbá tó fi máa ń sọ wípé akíni jẹ́ akíni, afínìyàn jẹ́ afínihàn. Èwo ni ẹ̀lẹ́ ará Àjàyí tí ń kọjá lójúde Ògúnmọ́lá abikókó lẹ́nu bí ẹṣin. Yorùbá ní kì í dùn púpọ̀ sókè báyìí òun ni ọbẹ̀ oge. Títí ọjọ́ mẹ́jọ táwọn kì í máa pàdé lórí ètò ìtẹ́dòwe. Èmi títòótọ́ ààrẹ SP Bákàrè ló sọ fún wa wípé òwe láàmú pa a ò ní pààyàn.